káalẹ́ ẹ kú àtòrọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde Jídé Moronfo lóníròyìn ẹgbọ́ròyìn náà. Orílẹ̀-èdè Nàìjíríà ti fi gbogbo ara jìn fún èrò àpapọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti ọmọ ẹgbẹ́ ológun tí ó gba ará ìlú láàyè láti kópa fún ìparapọ̀ ọmọ ológun ní ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Níbi ìpàdé àjọrò tí ó ṣe pàtàkì ní Àbújá láti yànnàná igun ti ará ìlú, akọ̀wé ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí George Akume ń pè fún àtìlẹ́yìn àwọn olùbádọ́rẹ̀ẹ́ ìtẹ̀síwájú sí ẹ̀kúnrẹ́rẹ́ ilé iṣẹ́ ṣíṣe ológun náà. Àwọn adarí ìdílé ọba Fusengua ti ń dúkokò ìpẹ̀jọ́ lòdì sí òkodoro àbájáde ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé ti ìdílé ọba náà tí ọba náà gbé kalẹ̀. Ìgbìmọ̀ náà ń ṣe ìdáhùn sí ìkéde yíyọ nípò alága igbákejì alága gbọ̀ngbọ̀n ti ìdílé ọba náà. Níbi ìpàdé àkójọpọ̀ àwọn oníròyìn tí ó wáyé ní Professor Fásì Yusuf Avenue GRA ní Ìjẹ̀bú Òde, ìgbìmọ̀ náà ṣe àpèjúwe ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé náà gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin mu, tí wọ́n sì rọ ìjọba àti ará ìlú láti kó ọ̀rọ̀ tàbí ẹ̀sùn tí ó jáde láti ọ̀dọ̀ ìsọ̀rí náà dànù. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà láti ẹnu Anthony Gadonu. Ìgbìmọ̀ ìdílé ọba Fusengua Ọ̀túnba Abdulateef Owóyẹmí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ojúlówó aṣojú ìdílé náà ti ṣe 15 ni wọ́n jùmọ̀ pọ̀ pé ìpàdé àwọn oníròyìn láti sọ̀rọ̀ lórí awuyewuye ohun ìpàdé tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ kan láti inú ìdílé náà gbé kalẹ̀ tí wọ́n pe orúkọ wọn ní ìgbìmọ̀ ìwádìí ní ọjọ́ àìkú ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2026 níbi tí wọ́n ti fọ́n rere bóde wípé àwọn ti yọ alága ìdílé ọba Fusengua, igbákejì rẹ̀ àti igbákẹta wọn. Ọ̀túnba Owóyẹmí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí wọn bá tètè fèsì sí awuyewuye tó ń jà rìnrìn báyìí, ìdíwọ́ ńláńlá ni yóò jẹ́ fún ìdílé ọba Fusengua àti àwọn adarí wọn. Lára àwọn tó ti sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn náà ni igbákejì alága ìdílé ọba Fusengua ọ̀jọ̀gbọ́n Fásì Adétòkunbọ̀ Yusuf, níbi tó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ìgbìmọ̀ ìdílé ọba Fusengua ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àwọn oníwà ìbàjẹ́ tó wà nídìí awuyewuye ohun tó ń jà rìnrìn káàkiri yìí. Níbẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf ti sọ wípé àwọn ẹni láabi yìí mọ̀ọ́mọ̀ dá ìgbìmọ̀ wọn kalẹ̀ láti fi da ojú ọ̀rọ̀ rú, pàápàá jùlọ bí yíyan ọ̀rọ̀ Àwùjalẹ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Níbẹ̀ ni àwọn ìgbìmọ̀ yìí ti sọ wípé àwọn gbọ́kànlé àwọn adarí wọn bí Ọ̀túnba Abdulateef Owóyẹmí ti ṣe alága àti àwọn tó kù rẹ̀, níbi tí àwọn ìgbìmọ̀ yìí ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn, pàápàá jùlọ àwọn tó ń gbé ìròyìn òfegè káàkiri orí ayélujára láti ṣe ìwádìí wọn kó múnádóko lórí ohun tó bá jẹmọ́ ọ̀rọ̀ ìdílé ọba Fusengua kí awuyewuye ohun fàmìfà má bàa ṣẹlẹ̀ láàrin ẹbí. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. Ṣíṣàkóso ìdọ̀tí jẹ́ ọ̀kan nínú àwọn ìpèníjà agbègbè tí ó ń fi ìlú Èkó lápè. Bí èèyàn ṣe ń pọ̀ sí tí ó sì jẹ́ kí kátàkárà ṣe ń gbòòrò àti bí ìlú ṣe ń dàgbàsókè sí, iye ìdọ̀tí ojoojúmọ́ ń tẹ̀síwájú láti mú kí ìṣòro wà lórí ìṣàkóso ìdọ̀tí ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n ìjọba àti àwọn ilé iṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn ti ń sapá láti jẹ́ kí ìmọ́tótó wà ní ìpínlẹ̀ náà. Dídà ìdọ̀tí ní ọ̀nà àìtọ́ jẹ́ ní àwọn agbègbè náà nìkan jẹ́ ohun ìkọlóminú. Lára ìfijìn láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ, àjọ ìrànlọ́wọ́ àti ìgbékalẹ̀ àwọn obìnrin lágbàáyé ti nawọ́ ìrànlọ́wọ́ ọmọnìyàn sí ìlú Òde Rẹ́mọ, tí wọ́n sì ń pín oúnjẹ bí ìrẹsì, núdù, iyọ̀ àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé àwọn olùjàǹfààní bí àwọn opó, àwọn àgbàlagbà àti àwọn tí kò rí ọwọ́ fi orí láwùjọ. Ẹ̀yin ará, wọ́n bá ìròyìn ta ní fún yín lálẹ́ nìyẹn. Ẹ pàdé wa lọ́la nípa oore ọ̀fẹ́ Olúwa. Kó tó dìgbà náà, ká sùn re o, ó dàárọ̀.